Woli Faleyimu ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá pé kí wọ́n ṣọ́ra o kí wọ́n má bàa ṣẹ̀wọ̀n ní Nàìjíríà. Kí ni wòlíì yìí rí tó fi sọ̀rọ̀ yìí o? Ṣé ẹ rántí pé lẹ́nujọ́ mélòó kan ni olóyè Igboho sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation lọ́dọ̀ kábíyèsí onímẹ̀kọ táwọn èèyàn sì ń rò pé wíwá tí Igboho wálé pé ó wá fún protest tó fẹ́ ṣe ní August 1 ni protest tó fẹ́ kárí gbogbo Nàìjíríà. Kí ni wòlíì yìí sọ nípa ètò àti ète tí wọ́n ń pèsè sílẹ̀ fún Igboho àti Gani Adams láti pàpà ṣẹ̀wọ̀n pàápàá lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran? Ṣé Igboho àti Gani Adams tó láti jà fún Yorùbá Nation ṣá? Ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí lágbára o, ó gbẹnu tán o. Ta ni wòlíì yìí sọ pé ó ń da Nàìjíríà láàmú gangan? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí wòlíì yìí sọ nípa Igboho àti Gani Adams. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Káwọn méjèèjì kan ṣọ́ra wọn, tọ́wọ́ bá ṣọ́ra wọn máa ṣe wọn gbẹ̀yìn ní Nàìjíríà ni. Àmì yìí. Bẹ́ẹ̀ ni. Kéènìdí mo sọ ń gbà yẹn pé àwọn àjẹ́ Yorùbá, àwọn àjẹ́ Ìgbò, àwọn àjẹ́ Haúsá báwọn ló ṣe méjì lórí ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ pín Nàìjíríà nígbà yẹn tí mo fi wọ́n Sunday Igboho. Nígbà tó wà ní French mo ní àwọn àjẹ́ yẹn ló dé mọ́lẹ̀, mo ní wọ́n máa lọ nígbà tí wọ́n máa fi sílẹ̀ kọ́ mo ní wọ́n lè fi sílẹ̀. Mo tún pa àwọn àjẹ́ yẹn máa wà ní court, sáìn kan bá fún adájọ́ ládájọ́ máa tẹ̀lé pé wọ́n dé mọ́lẹ̀ ni. Nǹkan tó ń fẹ́ sọ fún yín pé àwọn àjẹ́ yìí nígbà tí wọ́n ti ń gbọ́ pé Gani Adams, Sunday Igboho pé àwọn fẹ́ fáìtì Fúlàní, wọ́n ti sẹ́ẹ̀tì sílẹ̀ fún wọn. Ọ̀rọ̀ yìí lágbára o. Wòlíì Faleyimu ló fọ̀rọ̀ ránṣẹ́ sí Igboho àti Gani Adams pé kí wọ́n ṣọ́ra gidi gan. Tó máa fi ṣẹ̀wọ̀n náà wá kiri. Lọ́wọ́lọ́wọ́ èyí táwọn bá kan kọ́ra jọ kí wọ́n sọ pé Sunday Igboho kó wájà fún Fúlàní. Bọ́ bá parí ẹ̀ tán, àwọn gọ́ọ̀mẹ̀ntì tó bá possible tó bá wá, àwọn gọ́ọ̀mẹ̀ntì máa pe Sunday Igboho, wọ́n máa fún ní condition ni. Tó bá kọ́ dé condition yẹn, wọ́n á arrest ẹ̀ àṣẹ̀wọ̀n. Ní àwọn condition tó máa fún tó bá mú àwọn ọ̀lẹ̀ mọ́ àwọn Fúlàní tó bá fún wa, kò ní lè kò lágbára pé káwọn Fúlàní kan kó nílùú kan kó chip tiwọn, tó bá dán wò àṣẹ̀wọ̀n. Wọ́n á fún ní condition. Àwọn sọ́jà náà tán dẹ̀ pé báwọn fẹ́ bá ṣiṣẹ́ papọ̀, wọ́n máa fún ní condition. Bó bá kọjá condition yẹn, wọ́n máa arrest ẹ̀. A ti sọ fún yín pé àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Wọ́n ti set up fún wọn. Tẹ̀gbọ́n sọ wọ́n fẹ́ dìjà Fúlàní ni. Tọ́rọ̀ bá ṣọ́ra wọn, ẹ̀wọ̀n làwọn méjèèjì máa ṣe. Ṣé ó ti yé sìn? Wọ́n lọ ṣọ́ra wọn. Iyì tí Sunday Igboho ní tó sì ní yìí kò ra gbẹjọ́kọ̀. Bí Sunday Igboho náà bó bá wá sí Nàìjíríà, wá kó wá bó padà wá Nàìjíríà tàbí wà Nàìjíríà kó wá lọ máa kó àwọn èèyàn, wọ́n máa ṣe Yorùbá Nation tó ń ṣe láyé Buhari, Tinubu ní kó arrest ẹ̀ àṣẹ̀wọ̀n. Tó bá dán wò, everybody tó bá dán wò nú wọn tó ní Yorùbá Nation kó wá lọ máa wọ́de bọ́n ṣe ń wọ́de àṣẹ̀wọ̀n. Bójú ọmọ Tinubu ló táyà ẹ̀wù Tinubu á rán lẹ́wọ̀n. Kẹ́gbọ́n yẹn síbẹ̀ kó lọ jókòó jẹ́jẹ́jẹ́. Gbogbo àwọn méjèèjì yẹn wọn ọ̀tẹ́ tó ń jà fún Yorùbá, agbára wọn ò gbé. Gani Adams kò lè rakara jẹ, Sunday ò lè rakara jẹ. Jámọ̀ tún máa kàrà àjẹ́. Ẹni tó bá fẹ́ jẹ́ akọni láti ra àjẹ́, láti jẹ́ awo funfun tàbí kó ra àjẹ́ funfun, àwọn ló ń dojú ẹ̀mí òkùnkùn. Ìwọ tó bá dẹ̀ jẹ́ wòlíì tó bá fẹ́ dojú àwọn alájẹ́ ẹlẹ́jẹ̀ funfun, ẹlẹ́jẹ̀ funfun ló lè kojú àwọn àjẹ́. Àwọn àjẹ́ ló wà ní problem Nàìjíríà. Àwọn ló ń dorílẹ̀ èdè yìí lẹ́nu. Kì í ṣara wọn. Tó bá ní agbára nú wọn, kò sẹ́ni tó lè ràjẹ́ nú wọn, kò sẹ́ni tí inú ẹ̀ gbé àjẹ́. Kò sẹ́ni tó àkàrà la máa ń pè lẹ́dọ̀ wa, kò gbọ́n lè ràkàrà jẹ́. Bẹ́ẹ̀ lọ́ba kì í ṣe gbogbo ọba ló lè ràkàrà jẹ́. Tí mo sọ fún yìí, ọba tó bá lè ràkàrà jẹ́ wọ́n máa gba àjẹ́ ni, wọ́n máa gbà lọ́wọ́, wọ́n máa fi sínú ẹ̀. Ṣé o ti yé sìn?
so set up ní fún àwọn méjèèjì yẹn àwọn àjẹ́ ti set up wọn mo rà sọ fún wọn ní o bí mo ṣe sọ fún gbà yẹn nìyẹn tí gbogbo àwọn wòlíì ẹ̀tọ́ ń ṣépè fún mi àrípò gbogbo ọ̀rọ̀ tí mo sọ ló pàpà ṣe kíni ló pàpà ṣe mo sọ pé tó bá kò ní wàhálà ẹni ìjọba mi tó bá wọlé tó bá wá tí ò bá ti gbé Yorùbá nation lérí kó máa pariwo ẹ̀ kò ní wàhálà nú mo dẹ̀ sọ ń gbà yẹn Buhari mo ní bí ó bá jẹ́ pé Fúlàní mo ní kó lọ stop Yorùbá nation kó bá Fúlàní tó bá jẹ́ yẹn ló ń ṣe tí Buhari bá mu ẹgbẹ́ èmi máa lead pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn à lọ bá Buhari kí ló mu sí ṣé kò fẹ́ kí Yorùbá tó lólè bọ̀ lọ́wọ́lọ́wọ́ ìsìn nínú àwọn ọba tó ń ṣe mítì yẹn náà wọ́n ti so mọ́lẹ̀ ẹnu wọn tó máa discipline gbogbo ilé ìtàn táwọn bá ṣe wọ́n fẹ́ fàtí Yorùbá àwọn àjẹ́ ẹ̀ máa dá gbogbo ẹ̀rù mọ́ wọn lọ́wọ́ mélòó lọ́ba nínú wọn tó jẹ́ akọ nínú wọn. ẹ jẹ́ ṣàlàyé fún yín tí ó ti tí àwọn ọba Yorùbá jẹ́ akọni bí ọba ṣe ń jẹ́ akọni kò ní ìdí pé wọ́n pe Sunday Igboho àti Gani Adams wọ́n máa jáde báyìí ni ó máa ṣe ìgbàgbọ́ bà nǹkan jẹ́ ìgbàgbọ́ bà nǹkan jẹ́ tó bá jẹ́ mo wà ní studio ọba tó jẹ́ pé mo wà ní kòfàbà ńlá mi wàá jáde wọ́n ti ń jáde wọ́n á sọ pé kí màlúù wọn máa pa wọ́n màlúù wọn ló wọ́n máa kọjú ìjà sí wọn. àwọn Fúlàní tó ń bẹ́ẹ̀ mo sọ fún yín mo rántí lè tọ́lọ́ ọ̀gbun oyè tá a jọ jà bàbá ẹni tó wà lórí ìtẹ́ yìí ẹni ẹni ọdẹ lòun ògbólógbò ọdẹ ni ọdẹ kì í tẹlé bá fún ọba nílùú Ọ̀wọ̀ mo lágbára ó pa gbogbo nǹkan ó ṣe everything ní lówà lóhùn ní tẹlẹ bá fún kábíyèsí ní ọba tòun yàtọ̀ ọlọ́ọ̀gùn ìdè second ọkùnrin mẹ́ta. kábíyèsí o. ló sọ fún pé ẹranko ló máa pa àlóhùn òdẹ̀dẹ̀ mọ́ dẹ̀ lọ ẹranko yẹn ó dẹ̀ lọ ó lọ sóko ẹ̀fọn dẹ̀ jáde ńbẹ̀ ó dẹ̀ òun rántí bóun ti dandan ó dẹ̀ gbígbọn bó ṣe sọ pé òun yìnbọn sẹ́fọ̀n bá ẹ̀fọn mi yọ jáde ó gbé ó dẹ̀ pa ẹ fi díẹ̀ sílẹ̀ ẹni tó bá tó ọba tí ó ti ń sìn kò nídìí ẹni tó bá tó ọba bẹ́ẹ̀ ni òun sọ fún wọn nígbà kan tán lọ́mọ ẹ̀ jẹ́ táwọn kan sọ fún mi pé ọlọ́wọ̀ tó wà mẹ́ẹ̀ sọ pé mi sọpọ́ọ̀tì òun pé mo kórìíra òun mo ní báwo ṣe máa sọpọ́ọ̀tì ẹ̀ tí olóògbò ń lọ kó sọ pé kó lóògbò gbẹ ọba tí bá fẹ́ sọpọ́ọ̀tì nílọ́wọ́ ajá akọni ọba àlámà abáyé ṣé pàtó jọba tí ó dán mi wò kí n dán wò bóyá àlejò lè rìn papọ̀. ọ̀rọ̀ yìí lágbára o Woli Faleyimu ló fọ̀rọ̀ ránṣẹ́ sí Igboho àti Gani Adams pé kí wọ́n ṣọ́ra gidi gan. tí ó sọ pé kí gbígbẹ kó jáde báyìí fún àwọn ló kárí kó mọ́ bàbá ẹ̀ later ọlọ́wọ́ the second ó mú ọwọ́ ọlọ́wọ́ Ògún oyè the first ni. nínú agbára àdúrà wa gbà mo tún wá sọ fún àwọn tó wá bá mi pé mi support mo ní ẹ lọ ṣe wòówò tó bá jókòó ṣe kun ẹgbẹ́ wọn ní kò gbin ìfún ẹgbẹ́ náà máa gbin bí n bá jọba báyọ̀ bá tẹ̀wọ̀ a máa gbọ́ pé ìkùn mi ń gbin ni ìkùn bá gbọdọ̀ gbin gbẹ̀ni agbára yẹn ni tágbára yẹn bá bẹ̀ sí jáde a máa dé àdúrà wa gbà ìgbàgbọ́ bá nǹkan jẹ́ ẹni sùúrù tí ó ní ìdí ni ìyẹn dẹ̀ tó kọjá lọ tó ń bá jẹ ọba gidi ó ní nǹkan tó máa ṣe tí ìlú bá ń dàrú ọkàn ń dàrú wọn á ṣe àwọn yẹn máa sá ni àdúrà àgbà ọba gómìnà ni wọ́n jẹ́ kéde. ọba gómìnà. bẹ́ẹ̀ ni ọba òṣèlú. kún sọba àṣẹṣe. bẹ́ẹ̀ ni ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín wọn náà pa àwọn ọba àwọn kan lé nínú àwọn ọba kan bá wá yìnbọn sí wọn kò lè pa wọn. ọba mo fẹ́ sọ̀rọ̀ ọba fún yín kò sí ọba tí kò sí kútọ́ba lè kú kọ́ba tó kú láti ilé ẹ̀ wá ni kí mo sọ fún un kí ọba tó kú láti ilé ẹ̀ wá ni torí àwọn tó bá jàdọba yẹn tó bá ti jọba ló ti gbọ́dọ̀ ẹ kú. wọ́n ti máa wá kú ẹ̀. àwọn yẹn máa ránṣẹ́ sí i láti pa lẹ́yìn náà àwọn tó ń pa ọba wọn tó rẹ́ẹ̀tì wọn láti pa káwọn lè bọ́ sípò. ọba kan wà lórí ìtẹ́ nígbà kan máa pa ọba yẹn wọ́n ti títí ẹni tó fẹ́ sọ̀ sí ọdún náà tí ìtò ìṣìkọ́ ọdún mẹ́wàá wọ́n lọ bẹ àwọn jẹ lọ́wọ́ ẹ̀pẹ̀rẹ̀ wọ́n ní kán lọ fi ẹlẹ́dẹ̀ ta lọ́rẹ
ẹlẹ́dàá kékeré tó bá sọjọ́ yẹn lọ́dọ̀ fún wọn ọjọ́ táwọn afọbajẹ yẹn pa ọjọ́ yẹn ló ṣubú ó dẹ̀ kú ẹni tó bọ́ lẹ́dẹ̀ẹ́ fún ló sọ sí ìdí àṣọ ọba àdúrà àgbà olùdíje ọ̀fìlídùú Èkìtì 50 years lọ́ múlò oyè ẹni tó fẹ́ sọ sí ìdí ẹ̀ nígbà kan wọ́n ṣe kú sí pé kọ́mọ̀dé kó lo 50 years yẹn akọni dẹ̀ lòun ó sọ fún ẹni yẹn pé gbogbo ìlú ló mọ̀ pé tóun bá kú ìwọ ló máa sọ sí ìdùnnú òun ní dé ipò ọba yìí nígbà tó lo 50 years tó kú ẹlòmíì ló jọba yẹn so àwọn ọba tó kú yẹn láti lé wọn ni kìí ṣe ọjọ́ yẹn ikú ti wà lára wọn ẹni tí ò kú nu wọn tó hàn pa láti lé ẹ̀wà òun ló escape yẹn kò sí kú ó tí ọba ò lè kú. ìyẹn kò sínú àkọọ́lẹ̀ kó máa kú jọ náà. no nígbà tó bá ti pa láti lé ìyẹn ò sínú àkọsílẹ̀ wọn ò parí iṣẹ́ tiẹ̀. nínú fọ́nrán yìí ni bàbá yìí ti jẹ́ kó yé wa pé ó yẹ kí àwọn ọba gan-an àwọn ọba Yorùbá kí wọ́n lágbára débi pé wọ́n á lè máa pàṣẹ fáwọn màálùú láti kọjú ìjà sáwọn tó bá ń dà wọ́n tí wọ́n fi ń ṣe ìwà ìbàjẹ́ ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n ìbéèrè kan wá ni bàbá yìí ń béèrè pé ǹjẹ́ a ṣe láwọn ọba tó jẹ́ akọni ǹjẹ́ àwọn ọba akọni wà ńlẹ̀ Yorùbá ọba wo la lè pè lákọni ńlẹ̀ Yorùbá ọba wo la ní lónìí tó jẹ́ akọni tó lágbára dáadáa ṣé ẹ rántí bí ọba kan ṣe mórí bọ́ngbà tí àwọn Fúlàní tí wọ́n àtáàkì àwọn ọba mẹ́ta kan lẹ́kìtì ta ló wá tó jà fúnlẹ̀ Yorùbá tí wọn ò ní pàpà sọ sẹ́wọ̀n tó bá lọ tàsé àgẹ̀rẹ̀ eléyìí lágbára o ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Woli Faleyimu ẹ̀yin náà drop comment yín kí lè ròyìn remember to like share and follow us thanks for watching.